Planet Radio TV àgbà ọba lóde fún. Ilé-ẹjọ́ kan nípínlẹ̀ Ògùn ti rán baálé kan lẹ́wọ̀n oṣù 6. Ilé-ẹjọ́ májísírèètì tó fìdí kalẹ̀ sílùú Ìsàbọ̀ lábẹ́òkúta nípínlẹ̀ Ògùn ti rán ọ̀sọ́lọ̀ ti ìlú Adó-Odò olóyè Muftau Dòsùnmú lẹ́wọ̀n oṣù 6 lórí ẹ̀sùn pé ó pe ara rẹ̀ ní ọba. Oyè ọ̀sọ́lọ̀ ni wọ́n ń fún àwọn olórí ìlú Adó-Odò níjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà nípínlẹ̀ Ògùn, ṣùgbọ́n tó jẹ́ wípé oyè náà ti kúrò ní oyè baálẹ̀ tàbí aṣáájú ìlú lásán tó sì ti di ọba aládé láti ìgbà ìṣèjọba gómìnà àná nípínlẹ̀ náà, ìyẹn sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósùn, tó sì wà lára àwọn baálẹ̀ 74 tí wọ́n sọ di ọba aládé. Ṣùgbọ́n níṣe ni ìṣèjọba tó wà lóde nípínlẹ̀ ọ̀hún lábẹ́ ọmọọba Dàpọ̀ Abíọ́dún ní ẹnikẹ́ni wọn kò gbọdọ̀ pe ara rẹ̀ ní ọba mọ́ kí wọ́n padà gẹ́gẹ́ bí baálẹ̀. Àṣẹ yìí ní ilé-ẹjọ́ májísírèètì nílùú Abẹ́òkúta ní olóyè Muftau Dòsùnmú kọ etí ikún sí, tí wọ́n sì fi ẹ̀sùn kàn án pé ó ń da omi àlàáfíà ìlú Adó-Odò rú. Nítorí ìdí èyí, ilé-ẹjọ́ ọ̀hún ti ní kó lọ gba atẹ́gùn oṣù 6 lọ́gbà àtúnṣe. Àdúràmọ́mi Balógun ló kó ìròyìn náà jọ. Èmi Ẹniọlá Sálíù ni mo kà á fún yín lórúkọ Planet Radio TV. Ẹ like, ẹ comment kí ẹ sì share káàkiri àwọn ìkànnì wa. Ẹ ṣeun bí ẹ ti ń tẹ́tí sí wa.